ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ọ́. Ganiyu ṣínà tún gbé ní Ọbántòkò lábẹ́òkúta ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá báyìí níbi tó ti ń ṣàlàyé ohun tó mọ̀ nípa ẹ̀jẹ̀ tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ èyí tó fi ń wẹ̀ bí omi ládùúgbò kan tí ó ń jẹ́ Kòtòpó níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi síta, SP Abímbọ́lá Oyèyẹmí ló sọ pé àwọn ará agbègbè náà ló ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó ní kété tí wọ́n fi ojú kàn án tó ń ti ẹ̀jẹ̀ tó fi ń wẹ̀ lọ́wọ́ nínú odò agbègbè ọ̀hún tí àwọn ọlọ́pàá sì ti ra àkó ló bá di wì lágọ̀ọ́ wọn. Àwọn èèyàn agbègbè náà sọ pé ṣàdédé ni àwọn rí tó bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ Nissan tó fi ń gbèrò pẹ̀lú kànyìnkànyìn ìbílẹ̀ lọ́wọ́ tí agolo tí ẹ̀jẹ̀ kúnnú ẹ̀ bá mú. Wọ́n lójú ẹsẹ̀ tó dé odò ọ̀hún ló bọ́ra sílẹ̀ o tó bẹ̀rẹ̀ sí fi ẹ̀jẹ̀ wẹ̀. Nígbà tó sì di pé níṣe ni àwọn èèyàn sọ òun di sinimá àgbéléwò ní ọkùnrin táwọn yìí bá kì í rí mọ́lẹ̀ ó fẹ́ máa sá lọ. Ọ̀nà bára àmú o tí wọ́n ní yóò wá sọ tẹnu ẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá. Lójú ẹsẹ̀ náà ni wọ́n ti ké sí àwọn tó wà ní tẹ̀sán ọlọ́pàá tó wà ní Àrẹ́gbẹ́ níbi tí DPO wọn SP Bùnmi Aṣọ̀gbọ́n àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti kóra wọn sínú mọ́tò tí wọ́n sì lọ mú ọkùnrin ẹni afurasí yìí ṣá o. Ganiyu tó ń fẹ̀jẹ̀ wẹ̀ yìí náà ti jẹ́wọ́ o. Ó ní lóòótọ́ ni wọ́n ká ẹ̀jẹ̀ mọ́ òun lọ́wọ́ tí òun fi ń wẹ̀ lódò pé ìdààmú ayé gan ló ń bá òun fínra o tí babaláwo kan sì yan iṣẹ́ ọ̀hún fóun kí òun lè bọ́ lọ́wọ́ ogun ayé. Ṣá o, kọmíṣánná ọlọ́pàá ọ̀gbẹ́ni Lánrè Bánkọ́lé ti sọ pé kí wọ́n gbé ẹ̀jẹ̀ tí wọ́n bá lọ́wọ́ ọkùnrin lọ fún àyẹ̀wò láti fìdí ẹ̀ múlẹ̀ bóyá ẹ̀jẹ̀ ènìyàn ni tàbí ti màálùú ní lóòótọ́. Bẹ́ẹ̀ ló yin àwọn èèyàn agbègbè náà bí wọn kò ṣe fi ìdájọ́ sí ra wọn lọ́wọ́ o, ṣùgbọ́n tí wọ́n kó ọ̀rọ̀ ọ̀hún rere lọ sí àgọ́ ọlọ́pàá.